ó lágbára báyìí ó wàhálà míì tún ti ń rúgbó bọ̀ báyìí láàrin Taye Currency àti Tiri Leather lórí ọ̀rọ̀ tribute tí Taye Currency tó ṣe fún màmá Tiri Leather tó dolóògbé láìpẹ́ yìí. Ibẹ̀ mà ni Taye Currency ló ti wọ́ọ̀nù Tiri Leather pé kó má jẹ́ kí ẹnikẹ́ni kọ̀hún sí òun o nítorí ojú rí tó pàápàá àwọn tó ń kọ́ Tiri Leather use and dump ni wọ́n. Ó lágbára ẹgbọ́n ẹ̀yin èèyàn ta gan ni use and dump tí Taye Currency ń rìfà sí nínú ọ̀rọ̀ yìí. Ṣé Alhaji Wasiu Alabi Pasuma ní abita gan ni lágbolé Fuji nítorí àwọn fans Alhaji Wasiu Alabi Pasuma wọ́n ti fariga o, wọ́n ti fohùn burúkú ránṣẹ́ sí Taye Currency o nínú fọ́nrán tó wà bí ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ tarákùnrin tó sọ ránṣẹ́ sí Taye Currency lórí ọ̀rọ̀ tribute tó lòun ṣe fún Tiri Leather. Àwọn kàtẹ tó tẹ̀síwájú pẹ̀lú ọ̀rọ̀ tarákùnrin sọ ẹ tẹjá àkọ́kọ́ gbọ́n tí Taye Currency tó fi ránṣẹ́ ìkìlọ̀ tó fi ránṣẹ́ sí Tiri Leather. Mo ṣe fọ́nà mi ọmọ òṣèlú torí tí ìyá èèyàn bá kú bàbá oníyèsùnmù tá a bá kú ọmọ òṣèlú àbí bí wọn ti màmá tiwa ní. Àwọn tó ń kọ́ síwá ọmọ ṣe níbẹ̀ bóyá wọn mọ̀ pé máa sùn ọmọ ṣe níbẹ̀ bẹ́ẹ̀ ṣọ̀gá ní táyé. Tiri Leather mi àlàmú ọlọ́pẹ̀rẹ̀ kì í mọ́ mi àmì ọ́ ọlọ́pẹ̀rẹ̀ kì í mọ́ mi ẹ̀ máa ṣe ọmọ ṣe níbẹ̀ ọlọ́pẹ̀rẹ̀ kì í mọ́ mi ẹ̀ ọlọ́wọ́ abá ẹ̀ṣọ́ táyé lórí nǹkan ní bàbá bọ́dọ̀ mọ́ bó ṣe rí bàbá ní yéṣu kò kò ṣe rí lára ṣùgbọ́n etí ń ta ìgbà nìyẹn má jẹ́ kó máa pẹ́ ọmọ ṣe níbẹ̀ ojú ti rí pé àwọn èèyàn tó bá lè tán wá pé ẹ̀ sílẹ̀ ẹ̀ sí ọmọlára. Àbẹ́ẹ̀rí pọ̀rọ̀ ìlágbára ó lẹ ti kẹ báyìí tá a wá ní Taye Currency ń rìfà sí gẹ́gẹ́ bí use and dump eléyìí serious o. Àwọn fans Pasuma wọ́n tún ti fariga wọ́n ti fohùn ránṣẹ́ sí Taye Currency wọ́n ní bí ò bá mọ ohun tó yóò sọ kí ló dé tí ò wulẹ̀ gbẹnu ẹ̀ dákẹ́ bí ò bá lè kí tí ò bá lè pay tribute sí Tiri Leather correctly kó gbẹnu ẹ̀ dákẹ́ àbẹ̀wò ni ọ̀rọ̀ kọ̀rọ̀ wípé ṣé Pasuma náà ni ó ń pè ní use and dump lẹ́nu ẹ̀. Ẹ wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán yìí arákùnrin yìí sọ̀rọ̀ tó pọ̀ nípa wípé tí ìbá wa ṣọlá wípé bó ṣe wọ́ Ọlọ́run ló ṣe ń tó nǹkan ẹ̀. Ǹjẹ́ Tiri Leather ò ti wá ga náà nínú àgbólé Fuji kódà Tiri Leather gan kì í ṣe ọmọ Taye Currency. Ẹ tún jẹ́ àjẹjọ́ gbé fẹ́ràn yẹ̀wò kẹ̀dẹ̀ máa bá mi fèrò tiyín nípa ìsí comment. Ẹ má gbàgbé láti máa follow DigiNaija Online TV ní Facebook ní YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like kẹ̀dẹ̀ máa bá mi share kó máa lórí ayélujára káàkiri. Ó yá ẹ jẹ́ àjẹjọ́ gbọ́rọ̀ lẹ́nu arákùnrin yìí. Ṣé mọ̀ pé jẹ́jẹ́ ni Tiri wà ṣé bó ṣe ń sẹ́ndì condolence séyàn nìyẹn ṣé bó ṣe ń sẹ́ndì tribute séyàn nìyẹn ṣé bó ṣe máa ń kẹ́ báyàn kẹ́dùn nìyẹn tó o bá ní kí èèyàn fílẹ̀ náà mo rò pé ní yìí ó request for anything lọ́wọ́ ẹ̀ náà gbọ́ for your information má ro Tiri ò kì í ṣe ọmọ ẹ o Tiri ò kì í ṣe ọmọ ẹ ṣé ọmọ irú ìrìn tó jẹ́ kí Tiri rìn ọmọ bó ṣe jẹ́ kí Tiri rìn Ìbàdàn láàrin Ọ̀yọ́ mo dẹ̀ ń gbọ́ ohùn Tiri lẹ́yìn ìgbà tí àlàyé yẹn dọ́sẹ̀ tí Tiri bẹ̀rẹ̀ sí ní jáde mo dẹ̀ mọ̀ pé bo àlàyé yìí wà látọdún yìí normal mo máa ń gbọ́ orin Tiri mo máa ń rí vibe tó máa ti bọ̀ ó dàbí kán dé ohùn èèyàn mọ́nú agolo ni but now mo ẹ̀ṣọ́ wá rí pé nǹkan kan wà ń di Tiri ìdí ọ̀rọ̀ Tiri tó jẹ́ kí Tiri pẹ́ kó tó jáde which is Taye Currency ni. Did you ever sọ pé o fún ní Tiri ní space or kó wá sórí stage ẹ kó sọ pé o fún ní chance láti perform o fún ní playground náà so nísìn tọ́lọ́run ti gbàdúrà Tiri ló believe pé àbúrò ẹni ẹnìkan kọ sí ẹ anybody ò ní ìdá ti sọ̀rọ̀ bọ̀ tó bá ti ọwọ́ bọ Tiri tó bá rò pé o lè ṣe anything àbí nǹkan kan fún Tiri ojú ẹ máa já o ojú ẹ máa já mo tẹ̀ jẹ́ ní àwọn tó lúyọ̀lé náà because everybody rí gbogbo role tó ń play gbogbo game tó ń play tó bá fẹ́ sọ wà ní oní kankan lẹ̀ nǹkan tó nílẹ̀ kí ló nílẹ̀ náà kí ni nǹkan tó nílẹ̀ ṣé o lówó Dangote ni kí ni nǹkan tó ní tẹ̀dákun ò tí ní rí
kí ló dé tó mú nǹkan kókókókó bẹ́ẹ̀ ni pé ìwọ ló kọ́kọ́ máa ní owó nídìí iṣẹ́ fújì ṣé àwọn tó jẹ́ ọ̀gá ẹ̀ gan-an wọn ò le tó yẹn màlá ò ní bọ́ sórí stage kí wọ́n máa sán pé nǹkan tí mo nílẹ̀ fáwọn fans ta ló ń bá wí náà níwò olórin because bóyá o ò tí ì mọ nǹkan tó ń pè ní fans nǹkan tó ń pè ní entertainment kó o ní kò sí bó ṣe máa kó máa ra ilé 100 kó máa kọ́ ilé million o ò ní gara sáwọn tiẹ̀ ó ní nǹkan tó wà ńlẹ̀ ó dẹ̀ forí lẹ̀ náà kó fèsì nǹkan tó wà ńlẹ̀ ilé tó ṣe ń kọrin àwọn Rẹ̀mí Àlùkò gan tó jẹ́ bàbá ẹ̀ ní Rẹ̀mí Àlùkò wọn bí ẹ kú bàbá ẹ̀ ní Rẹ̀mí Àlùkò àwọn wẹ́wẹ́ Abolóyè bàbá ẹ̀ ni wọ́n ìwọ Táyé yìí bàbá ẹ̀ làwọn wẹ́wẹ́ tó ti yẹ ìwọ ọmọ nǹkan tí bá wà sí fojú fèsì nítorí títí ẹ ọmọ nǹkan tí bá wà sí fèsì nítorí títí ẹ ìjà tó ṣẹlẹ̀ láàrin Báwàsí àti Atawẹ́wẹ́ pẹ̀lú Àlàó Màláíkà Kepler ìjà títí ẹ ló jẹ́ kí gbogbo most of the things worst ìjà títí ẹ tó bá mọ̀ nígbé Báwàsí gbé ẹ wá láti Ìbàdàn wọ́n ṣe kinní kan ìjà títí ẹ ìwọ ló wá sọ pé Báwàsí yúsàndọ ọ̀rọ̀ sí lọ́wọ́ ẹ̀ bọ̀ gbọ́ má bẹ́ sí ti rí o tó bá ń ṣe nǹkan ọmọ kan tó ń ṣe o ṣó ti yẹ ṣé bọ́ ṣe ń kéèyàn nìyẹn bọ́ ṣe bẹ́yàn kẹ́dùn nìyẹn tó bá ní aláyé yóò request anything lọ́dọ̀ ẹ̀ o tí rí ò kí ń ṣe ọmọ ẹ̀ o tí rí ò kí ń ṣe ọmọ ẹ̀ ibo ló wà títí rí need assistance tó need support ibo ni wọ́n wà ibo ló wà tí rí ò kí ń ṣe ọmọ ẹ̀ o lẹ́dà ò kí ń ṣe ọmọ ẹ̀ o gbọ́ kó jẹ́ kó yí ẹ ẹni tó lúyọ̀lẹ̀ ẹ sọ fún Táyé tí rí ò kí ń ṣe ọmọ ẹ̀ kó mọ nǹkan tó ń ṣe o since tó ti jẹ́ pé oró tó fẹ́ play má wọrí a máa fún ẹ jẹ. ó lágbára o ọ̀rọ̀ lẹ́gbọ́ tán sọ kalẹ̀ yìí o wọ́n ní gbogbo ohun tí Táyé Currency tójú ẹ̀ wá lójú ẹ̀ máa rí lọ́dọ̀ Tìrìlẹ́dà wọ́n nítorí àwọn ọmọ ẹni tó ránṣẹ́ o Tìrìlẹ́dà ò ní kó bá òun kẹ́dùn ìyá àwọn tó dolóògbé ní tipátipá ọ̀rọ̀ ìgbẹ́nu tán ó lẹ́tìkẹ́ ṣe Jàmí ló tún rúgbó bọ̀ báyìí láàrin Táyé Currency àti Tìrìlẹ́dà nítorí Táyé Currency fún rẹ̀ mọ̀ wípé ara àwọn lóyálèsè Pasuma ò ní Tìrìlẹ́dà ń ṣe ara àwọn ọmọ ẹ̀ tímọ́tímọ́ ò ní Tìrìlẹ́dà ń ṣe kí ló dé tó náà tún sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí ránṣẹ́ sí Tìrìlẹ́dà ọ̀rọ̀ yìí serious o ẹ̀yin yẹn máa bá mi jọ opinion ti yín sí comment section ẹ má gbàgbé láti máa follow DigiNaija online TV ní Facebook ẹ máa rí link tó máa gbé yín dé Facebook page wa ní comment section fídíò yìí ní YouTube ẹ máa bá mi click lórí subscribe button tó wà lábẹ́ fọ́nrán yìí ẹ máa like kẹ́ẹ̀dẹ̀ máa share kó máa lọ káàkiri ká tó pàdé láyé àtàláfíà ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi tẹ́ ẹ̀ ń gbọ́ mi ní gbogbo ìgbà.